Hello, this is Jammal Adiwani Baba. Today is November 7th, 2023. Let's check out Abibu Oluwa's song for Aro Burahimọ. You guys might find some of his lyrics recycled by other artists, but enjoy it. Abula, meta, abula. Abula, meta, abula. Tata eki bramo, arowo ṣafẹ́, baba tata eki buramo, aro baba Ramotumi, Sadiku Maraba. Baba Sadiku Maraba, welcome. Maraba, welcome. Awumi ọkọ wàwù ọkọ wàsílà egungun jọbí ẹdìyẹ ìbálọ́kọ ìbáfàkìtàn ṣe nǹkan ara kàtú mi ọkàn wá sí la babaláwọlá ọkọ wàsílà mẹ́ta àbùlà mẹ́ta àbùlà wọ́n ní Burahimọ money. So when they will say money, he's a real gentleman. He's a reliable gentleman. He's a real dude. Someone you can count on. Real gentleman. Let's keep going. Aro Burahimọ money ọkọ wàsílàtù ọmọ ní mẹ́ta bàbá bárakàtù onígbódàgbò méjì akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tàpápá onígbódàgbò méjì. Normally they will say onígbódàgbò méjì akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tògbómọ̀ṣọ́. The rural drummers will beat that. Onígbódàgbò méjì akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tògbómọ̀ṣọ́. Onígbódàgbò méjì. Because Ìbàdàn is productive. Ògbómọ̀ṣọ́ is productive. So there's segmentation. That's your territory. That's your space. And the other space belongs to people on the other side. So akọ̀pẹ́ Ìbàdàn kó má lọ kọ ọ̀pẹ palm tree of Ògbómọ̀ṣọ́. So the palm tree that's within your boundaries, you can tap it all day. Or you want all the resources in Ibadan belong to the Akọ̀pẹ́ Ibadan or the folks of Ibadan. But they shouldn't go start dabbling in resources of people of Ògbómọ̀ṣọ́. Whatever is within Ògbómọ̀ṣọ́ land area belongs to the Ògbómọ̀ṣọ́ folks. So onígbó ti dágbó méjì akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tàpápá. Onígbó dágbó méjì akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tògbómọ̀ṣọ́. So the drum beat is slightly different. And the akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tògbómọ̀ṣọ́ nìyẹn, but akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ tàpápá.
So what Apapa in Lagos was productive because it's a port. So people, trade comes in. It's resourceful area too. So Akọ̀pẹ́ Ìbàdàn kó máa kọ Apapa o. It's just saying, don't encroach into other people's space. Má mú nǹkan tí ò ń ṣe tiẹ̀. Akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ Apapa. Akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ t'Ògbómọ̀ṣọ́. Onígbò ti dágbó méjì. Let's keep going. Lọ́rọ̀ lọ. Olórí Àrísìkí máa fà sẹ́yìn díẹ̀ for you guys to hear the lyrics. Olówó rọ́kìnní jọ lọ́rọ̀ lọ. Bọ̀rọ̀kìnní ó jọ lọ́rọ̀ lọ. A gentleman within the society has more leverage than Oloro Novo Rich. Novo Rich, Uncle Belowo, Atruares, if you Atruares on, but Borokini, the gentleman in the society, only connection. Valori, where on fait gba scholarship, I lost the federal ministry. So office be a lot in form to my fill out. Yes, Oloro can go there and bribe someone and get the form. But a gentleman, without lifting a finger, okay, Lori Lagbaja. Sọ fún wọn pé ani bàbá ní kò wá ṣe kíní kankan. Wá dé ani bàbá o, ani bàbá púpọ̀ àgùdà. Àbúrò Saida àbí àbúrò bẹ́ẹ̀ ni. Queen's College ló lọ. Àjọ wà ní Queen's College ní. So they will use the saying, a gentleman, a gentle lady, or someone that is really valuable to the society is much more important than a Novo Rich. Because the gentleman's status, his leverage will remain constant. Tomafiku. But Novo Rich is the sudden they run into wealth, and within short period of time they fizzle out. Borokini jo loro lo. Let's keep going. Olórí Àrísìkí, Borokini jo loro lo láyé. Àrísìkí means, but you don't have to actually have cash to have means. If you're someone in the society that is well connected and you know for doing good deeds, I love Lori Lagbaja. Fẹ́ ṣòkú, but wọ́n ní imam ò sí around. Borokini will make contact to make it work. A máa sòkú lè ní òkú láti wọlé. Ẹ lọ sọ fà kíní kó akírun sókú. All kind of Borokini is useful in so many ways than Oloro. Borokini máa jókòó síbi tí Oloro ò ní lè jókòó sí. When the push come to shove, Borokini máa jókòó síbi tí Oloro ò lè jókòó sí.
àrísìkí bọ̀rọ̀kìnní jọ lọ́rọ̀ lọ láyé. Àwọn agbára ń bẹ bọ̀ nímọ̀ọ́ba ilé nímọ̀ọ́ba gbogbo wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́ba ilé. Gbogbo wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́ba ilé sometimes gbogbo ara là ń bẹ pọ̀ nímọ̀ọ́ba ẹgbẹ́. That's what I was telling you guys. Bọ̀rọ̀kìnní will have connections. Àwárà là ń bẹ pọ̀ nímọ̀ọ́ba ilé. Something's going on within the society. Boom, it's fixed. It's not super wealthy, but it's a Bọ̀rọ̀kìnní in the society. Because there are people that are wealthier than Agbab at Popoaguda on Lagos Island. But they can't move needles like him. So that's an example for you guys. Bọ̀rọ̀kìnní. Yeah. So we go to the next. Lójú ẹlẹ́gàn ó rẹ́ṣin. Lójú ẹlẹ́gàn ó rẹ́ṣin o. Wọ́n ní kò tágùntàn ó rẹ́ṣin. Bàbá wọn ò lè ro orí ẹran. Ó rẹ́ṣin lójú àwọn ẹlẹ́gàn. At the presence of the haters, while the haters were still alive, you were able to buy a horse. Yet they claim, look at the horse he got. It's barely bigger than a sheep. Lójú ẹlẹ́gàn ó rẹ́ṣin o, wọ́n ní kò tó àgùntàn ó rẹ́ṣin. But bàbá wọn, their father could never buy the head of a ram. Bàbá wọn ò lè ro orí ẹran. Egungun jọ̀bí ọ̀rọ̀ dídì túláàsì. Ẹ̀wìn tó bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àdùnkáyà kàyà ń dógún láàsì mẹ́ta àbùlà. So ó ní ọmọ egungun jọ̀bí ọ̀rọ̀ yìí ti túláàsì, the drum. Ọmọ egungun jọ̀bí ìgbà tó ti di pé ó rẹ́ṣin, wọ́n ní kò tágùntàn. Bàbá wọn ò dẹ̀ lè rórí ẹran o. Ó ní ọ̀rọ̀ yìí ti di túláàsì, the drum beat. Ọmọ egungun jọ̀bí ọ̀rọ̀ yìí ti di túláàsì. Ọ̀rọ̀ yìí ti di kàyándó túláàsì. The adorated version of it, bàkó túláàsì. But the real sentence will be kàyándó túláàsì. It becomes an irresistible compulsion, irresistible problem for you to carry. Ẹni tó bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyà. If you kill your donkey, you have to carry the saddle back home, and you're far away. So you're in a irresistible compulsion. Olúwa ti há. So mo lè fà á sẹ́yìn díẹ̀ ká tún gbọ́. So it will look like this. Excuse the gardener working in the background for my neighbors. Sorry, I'm playing another one. I'm playing Orin City. I'll do the drum now. Meta. Now that you guys know what the lyrics is. Abula. Meta.
abula. Bàdàdàgé Burahimọ bula. Mẹ́ta 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 abula. Mẹ́ta 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 abula. Ọmọ egúngún jọ bí ẹdìyẹ, ìbá lọ́kọ ìbá fàgìtàn ṣe nǹkan. Ẹtikẹ́ is omele beat. Bla. Mẹ́ta 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 abula. Abula. Mẹ́ta 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 abula. Money. Burahimọ money. Aro Burahimọ money o. Ọkọ Wàsílátù ọmọ ní. Mẹ́ta mẹ́ta abula. Onígbódàgbò méjì, akọ̀pẹ́ Ìbàdàn kó má kọ́ tàpápá. Onígbódàgbò méjì, ìníjọ́ lọ́rọ̀ lọ. Olórí àrísìkí, bọ̀rọ̀ kìíní jọ lọ́rọ̀ lọ láyé. Nímọ̀ọ́bà àwa là ń bẹ bọ̀ nímọ̀ọ́bà ilé. Nímọ̀ọ́bà gbogbo wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́bà ilé. But in reality, Èkó dédé wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́bà ilé. Nímọ̀ọ́bà dédé wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́bà ilé. Nímọ̀ọ́bà dédé wa là ń bẹ pọ̀ nímọ̀ọ́bà ilé. Ẹtikẹ́ lójú ẹlẹ́gàn ó rẹ́sí. Lójú ẹlẹ́gàn ó rẹ́sí o. Wọ́n ní kò tágùntàn ó rẹ́sí. Bàbá wọn ò lè ro orí ẹran. Egúngún jọ bí ọ̀rọ̀ yìí ti di túláàsì. Ẹni tó bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyá. Kàdáńdó túláàsì. Mẹ́ta abula. Mẹ́ta abula. That drum line, when I played the Yoruba Sakara music decades ago, when my kids were young, they loved that drum beat abula. Mẹ́ta abula. Kàyà ń dúró túláàsì, ẹni tó bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyá. Kàyà ń dúró túláàsì. The alterated version of it will be Bakontulasi, but it's Kayandoro Tulasi, irresistible compulsion. Olamajaha, and to get abusively far away from home. You have to bring the saddle back, carry the saddle back on a long trek. That's the problem.
You can't give up the saddle. It's a valuable commodity. Tó bá filẹ̀ àwọn ẹlòmíràn á jí. So láti gbé saddle lẹ̀ padà. Kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyà kàyàndóró túláàsì. You guys remain blessed. Oh, don't forget your do re mi. Do re mi. Also, too, you can bend it from the back too with your thumb if you want. For the indentation, for the mi, it will still give you the mi. Whether you bend it hard in the front, mi, or you just use your thumb, it will give you. You can do, which I use the thumb in the back to indent it hard. Mi, it's the same thing. So you could do whatever you want. That's alujo, when the beat rhythmic, the danceable rhythm. You guys stay blessed. Leave comments. I read them. And if it's worthy for me to respond, I'll respond to it. You guys remain blessed. Don't forget, Borokini, Oju Olorolo, a gentleman, or a gentle lady within the society is more valuable than a noble rich. You guys stay blessed.